I never knew it would be like this. Mi ò mọ̀ pé yóò dà báyìí, ẹlẹ́dàá ayé àti ọ̀run gbọ́. Mi ò mọ̀ pé yóò dà báyìí. Jẹ́ n wo ipá mi fáwọn fámílì yìí. Jẹ́ n wo tí wọ́n lè ṣe bí ìmúpá ti lé wọn kúrò nílé. Sígbà wo Àgbàlá Gabriel ṣe bẹbẹ nínú ayé ọkọ àtìyàwó yìí. Ọ̀sẹ̀ tó mú wọn wá sórí ilẹ̀. Ọ̀sẹ̀ yẹn náà ni wọ́n ṣe German floor. Ilé tuntun dókè báyìí. Àgbàlá Gabriel òun náà kọ́ Ọlọ́run ni. Ó tún ayé ọkọ àtìyàwó yìí ṣe. Ó sọ wọ́n dẹni tó nílé lórí. Ẹ wá lọ wo fídíò náà láwò gbádùn kẹwò lẹ́kùnrẹ́rẹ́ ó yẹ jẹ́ ká lọ. Wọ́n ló ti wá o. Mi ò fẹ́ fún kinní o. Bá gbé bíjà rí. Oòrùn ti dànù. Gbogbo ẹ̀ hit. Bàbá ń gbàdá ní. Bàbá ẹ̀dẹ̀ bọ́tì yín bàbá. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù ṣe o. Open out. Jésù ṣe o. Jésù ṣe o. Ẹ ké bàbá ti yín wẹ́rẹ́wẹ́rẹ́. Jésù ṣe o. Jésù ló ṣe. Ẹ̀mí mímọ́ ṣe o. Wọ́n ti kásẹ̀ lé ní. Jésù ṣe o. Ọ̀run tí ẹ̀yìn ò ṣe o. Ẹ máa bọ̀ ẹ máa bọ̀ nínú ilé yín. Jésù ṣe o. Ẹ̀mí ẹ̀ ṣe o. Òjídára ò ṣe o. Ọ̀run tí ẹ̀yìn ò ṣe o. Ìrìn ló jẹ lẹ́sẹ̀ ò ṣe o. Ò ṣe o. Ò ṣe o. Ẹja kọ́ rìn ìyípo náà. Ẹja rìn ìyípo náà. Ò ṣe o. 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 Ẹ̀mí ẹ̀ ṣe. Ọlọ́run ò ṣe. Ìgbó nọ́mbà wa jági. Ọlọ́run ò ṣe. Ẹ́ Ọlọ́run ò ṣe o. Ẹ̀mí ẹ̀ ṣe. a ti sanwó ògì yẹn. Jésù ò ṣe o. About 700,000 a ti san. Ẹ̀mí ẹ̀ ṣe. Bánú sọ. Olùkọ́ ṣe. Ẹ kò ṣe o. Lórí ọ̀fẹ́ wọn ṣe o. Níbo ló wà báyìí? Ọlọ́run ò ṣe. Èwo lẹ ṣe wọ̀ mí rè. Ọlọ́run ò ṣe. Ọlọ́run ò ṣe. Wọ́n ṣe pílà náà sí ìwé Jésù ò ṣe. Jésù ò ṣe. Jésù ò ṣe. so pílà yẹn ló máa gbé bíìmù. Agbé bíìmù báyìí. Lákájì fún mi. Ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. Èmi ò yìn ọ́ o bàbá. Àwọn blọọkì tó kù lẹ́yìn. Èmi ò yìn ọ́ o bàbá. Oore rẹ̀ pọ̀ bàbá. Oore rẹ̀ pọ̀ ọmọ. Oore rẹ̀ lábí mi gẹ́gẹ́ bí ọmọ o. Èmi ò yìn ọ́ o bàbá. Irin ti wà Ẹ nílẹ̀. ṣeun lápálápá Igi ti wà nílẹ̀. lápálápá. Ẹ ṣeun lápálápá lápálápá. Bàbá lápá òrèrè ẹ mà ṣeun lápálápá. Ẹ ṣe àná ẹ dúró. Ìwé wọn dà, ìwé ilẹ̀ wọn dà. Torí pàṣẹ àná yẹn dúró. Torí pàṣẹ o. Torí pàṣẹ àná yẹn dúró. Àná ra ló sọ̀rọ̀ bàbá. Agbára wa máa kọ̀ ìwọ náà. Àná ra ló sọ̀rọ̀ bàbá. Agbára wa máa kọ̀ ìwọ náà. Ọlọ́run Adémọ́lá o, bó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run Adémọ́lá o, bó ṣe máa ń ṣe nìyẹn. Ojú ti ṣe yìí mo mọ̀ pẹ́ wá. Ó ṣe máa ń ṣe nìyẹn. Ọlọ́run Adémọ́lá o, bó ṣe máa ń ṣe nìyẹn. Ojú ti ṣe yìí àmọ́ pẹ́ wá. Ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá. Ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá. Jésù wá o, ẹ ṣé o. Ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá. Àwa tọ́pẹ́ tọ́ sí ọmọ ara wa. Àwa tọ́pẹ́ tọ́ sí ọmọ ara wa o. Àwa tó fojoojúmọ́ rí oore ọ̀fẹ́. Àwa tó fi gbà gbogbo rí àánú rẹ̀ gbà.
àwa tójó tìrí tójó sì ní tì láéláé àwa tọpẹtọ sí àmọ́ra wa. kán lè mọ̀ pé is officially kì í ṣe pé bóyá mo ń bọ̀ ó rèé Agbala Gabriel Foundation and Mr. and Mrs. Adedoyin free lọ́fẹ̀ẹ́ have a plot ìwé ilẹ̀ yín la fẹ́ fún yín ìwé bí ẹ tẹ́wọ́ yín ká gba ẹ tẹ́wọ́ ká gba orin yín sọ̀bẹ́ wọn dà ìwé ilẹ̀ yín rè bíbá lórúkọ sí bàbá tí ọmọ ẹdìdé tí ẹ̀mí mímọ́ ó di ti yín o láti òní lọ ẹ fi àwọn ẹ ṣe ooo iná mo ò ní jó yín iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́ ẹ ní mọ̀ọ́sì ayé ò ní já yín bá Sátánì ò ní lò yín ẹ̀mí mímọ́ yóò máa tún yín ṣe ẹ̀mí mímọ́ yóò máa ràgàbò yín ní gbogbo ọ̀nà bí a ti ń jẹ́ lórúkọ Jésù Kristi àánú Ọlọ́run ó máa fọ̀n àánú Ọlọ́run yóò máa fọ̀n gbogbo iṣẹ́ yín lórúkọ Jésù kò ní dìṣẹ́ aago gbàjọ ò ní lù fún yín ẹ ní rógun àpàná lórí ọmọ ẹ ní rógun àpàná lórí aya lórí ìbùjókòó yín ẹ ní rógun àpàná bàbá mi nínú Olúwa ẹ ṣèyí fún mi èmi alákìísà èmi oníbírí sókè ẹ ṣèyí fún mi ní gbogbo ọ̀nà àṣírí yóò ní tú ní gbogbo ọ̀nà ogun olóbìnrin kò ní jà yín ogun olóbìnrin kò ní jà yín ayé ò ní gbá yín wọlẹ̀ ayé ò ní gbá yín wọlẹ̀ ẹ̀yin aláàánú orí afẹ́fẹ́ mo mọ̀ yín mo sọ pé ẹ ṣé 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 kò sí tí mo lè sọ bí kò ṣe pé kí n sá máa dúpẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ayé ò ní já yín bá ayé ò ní já yín bá ayé ò ní já yín bá níbi ògo lórúkọ Jésù ẹ ní rògbò àjàbọ̀ lórúkọ Jésù ìpọ́nkù kò ní ká yín ìpọ́nkù kò ní ká yín iná ọmọ ò ní jó yín iná ọkọ ò ní jó yín ẹ ní dẹni àrùkà ẹ ní dẹni àdúyẹlẹ ní gbogbo ọ̀nà ẹ máa tayọ ní gbogbo ọ̀nà ẹ máa tayọ ẹ máa mú gbẹ̀yìn rọ Ọlọ́run ó máa gbẹ̀yìn rọ ní gbogbo ọ̀nà ẹni sí wàhù ẹ ní rògbò akọ́kù ẹ ní rògbò wàhálà ẹ ní rí ìdààmú torí pé ẹsẹ̀ yìí bá mi aláìní paraku ní ìdílé mi lórúkọ Jésù ọ̀rọ̀ gbẹ̀yìn náà dìde ìrànlọ́wọ́ dìde fún yín ní gbogbo ọ̀nà àánú Ọlọ́run ó máa fọhùn sí àánú Ọlọ́run ó máa fọhùn sí àánú Ọlọ́run ó máa fọhùn sí. jẹ́ kí ògo rẹ̀ yọ. jẹ́ kí Ọlọ́run sọ̀rọ̀. ayé retí ó tí mo mú bọ̀. lọ́dọ̀ Olúwa. jẹ́ kí gbogbo ènìyàn tó mọ̀ mí mọ́ o. ìwọ̀n rí ògo rẹ̀ lára mi nílé mi àti nídìílé mi. Jábẹ́ mi gbé Jésù ọ̀sẹ̀ àmì ọ̀sẹ̀ Jésù 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 ọ̀sẹ̀ èmi nìkan tà Jésù ọ̀sẹ̀ ọ̀rọ̀ òjijì sí wọlé tì mí ọ̀rọ̀ òjijì sí wọlé tì mí ọ̀rẹ́ tì mí ìṣiṣẹ́ fún mímí máa ṣe Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ àmì ẹ̀ṣẹ̀ àtọ́bìjì ọ̀sẹ̀ ọ̀mìnkìlẹ̀ yóò ṣe àtọ́bìjì ẹni ìyanu ọmọ ṣe ọmọ ṣẹ́hún mi 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 Jésù mi ìrègùn onídùúró ẹ̀ṣẹ̀. Jésù ọ̀sẹ̀ 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 ẹ̀ṣẹ̀ 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 ẹ̀ṣẹ̀. first bedroom lele. ẹ̀ṣẹ̀ 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 lórí kì í ṣe gbogbo ènìyàn lórí Jésù ẹ̀ṣẹ̀ àìmọ̀ ẹ̀ṣẹ̀ ẹgbàsọ ìyàwó papọ̀ ẹ mọ sòsì wa tó ní ìdílé mi ẹ mú ẹgàn ẹ pẹnu ẹgàn mọ lórí ìdílé mi ẹ wá sọ yẹyẹ mi ẹ sọdọ yẹyẹ èmi dé ti sọ pé ó ti tọ́ mú ọkọ mi dé ti sọ pé ó ti tọ́ mú. so second bedroom ló wà lókè yẹn náà wà bẹ́ẹ̀ network. Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ Jésù ọ̀sẹ̀ adébíyí ọ̀sẹ̀ aládùúgbò ọ̀sẹ̀ àwí máa yẹ ọ̀sẹ̀ àwí máa yẹ ọ̀sẹ̀ lórí ẹgbẹ́ ọ̀sẹ̀ lórí ẹgbẹ́ ọ̀sẹ̀
mi ò mọ di tó fi fẹ́ràn mi. Mi ò mọ di tó fi fẹ́ràn mi. Mi ò mọ o, mi ò mọ o, mi ò mọ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Ó jẹ́ mi ò mọ di tó fi gbà tẹ̀mí o. Èmi ẹlẹ́ṣẹ̀ jùlọ láyé. Mi ò mọ di tó fi gbà tẹ̀mí o. Mi ò mọ o, mi ò mọ o, mi ò mọ rárá. Mo sáré pé Jésù fẹ́ràn mi. Àánú mo rí gbà, àánú mo rí gbà, àánú mo rí gbà. Àánú ni àánú mo rí gbà. Àánú ni àánú mo rí gbà. Àánú ni àánú mo rí gbà o. Àánú ni àánú mo rí gbà. Àánú ni. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Níbo ni kí n ti yàn á? Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Níbo ni kí n ti yàn á? Kọrin ọgbọ́n sí ọ, níbo ni kí n ti bẹ̀rẹ̀? Bẹ̀rẹ̀ sí gbé ọ̀gá, ó máa ṣe ń wá, ó máa ṣe ń wá, ó máa ṣe ń wá. Torí wọn ni gbogbo ògo yẹ fún ọ, ó máa ṣe ń wá, ó máa ṣe ń wá, ó máa ṣe ń wá. Jésù wá o, ẹ ṣé o, ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá, ẹ máa ṣe ń wá. Ọlọ́run mi ò ṣe. Jésù ò ṣe, 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 Jésù ò ṣe. Mo dá padà, mo dá padà sọ́dọ̀ rẹ̀ bàbá. Ìwọ ló lógo àtẹ̀yẹ. Mo dá padà sọ́dọ̀ rẹ̀. Mo ti dá padà o. Mo dá padà sọ́dọ̀ rẹ̀ o bàbá. Ìwọ ló lógo àtẹ̀yẹ. Mo dá padà sọ́dọ̀ rẹ̀. Ẹ̀yin lẹ tó bẹ́ẹ̀, ẹ̀yin lẹ tó, ẹ̀yin lẹ tó láti gba ògo, ẹ̀yin lẹ tó Ọlọ́run wa. Àràmàdà bàbá o. Ọlọ́run sọ yẹ̀yẹ́ mi dá yẹ̀yẹ́ o. Ọlọ́run ìpè mọ́mọ́ ìyẹn lógo. Mo sọ pé ẹ ṣé, mo sọ pé ẹ ṣé. Ayé ti rò mí pé ó ní nínú aginjù tí mo wà lọ, ó ní òun wo tí mo mú bọ̀. Ọlọ́run má jẹ̀mọ́, Ọlọ́run pé bàbá mi Àmúsàn, Ọlọ́run pé màmá mi Sẹ́rà. Ọlọ́run ó ṣe, ẹ̀mí mímọ́ ó ṣe. Ó fi ọ̀rọ̀ mi, ó fi rú ọ̀tá méjì, ọ̀tá ilé ọkọ, ọ̀tá nílé bàbá nílé ìyá. Ọlọ́run ó ṣe, ẹ̀mí mímọ́ ó ṣe. Àánú sì fọ̀, ó ṣe tó yà mí lẹ́nu o bàbá o. Ó lọ mi jẹ́ mi nà, ó ṣẹ́kún wà dẹ̀rí o. Ó ṣe tó wà yọ lẹ́nu o bàbá. Ó má ṣe o Jésù, ó má ṣe o, ó má ṣe o Jésù, ó má ṣe o. Ọ̀rẹ́ lọ́dún ọ̀rẹ́ ló sì mú wa dúpẹ́ o bàbá. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, ẹ̀mí ẹ ṣe, Ọlọ́run ó ṣe. Mo wọ wájú, mo rí àánú gbà, mo wú àyè, mo rí àánú gbà, mo rí gbogbo ẹ̀, mo rí àánú gbà. Mélòó lára wa, mélòó lára wa, awo ọ̀tún, awo òsì, ṣùgbọ́n àánú ta wá yọ, àánú gbé wa ró, àánú wá wa rí, àánú kan ìdílé wa, ó kan ìdílé mi, ó kan ìdílé mi, ó kan ìdílé mi. Ayọ̀ sọ pé ó ti tán, ìwọ Ọlọ́run sọ pé ó kù. Jésù ò ṣe, Jésù ò ṣe, Jésù ò ṣe, Jésù ò ṣe, Jésù ò ṣe. Ogún ọdún lónìí mi ìrẹsìrẹ́tì tí mo rí lónìí nínú oṣù kẹrin. Ẹ̀mí mímọ́ o. Ọlọ́run ìpè bàbá mi nínú Olúwa. Ìpè yín ò ní dọ̀kú, ìpè yín ò ní dọ̀kú, ìpè yín ò ní dọ̀kú. Torí pé ẹsẹ̀nu ẹ̀gàn ẹ pamọ́ nínú ìdílé mi, ẹ panu àbùkù, ẹ pamọ́ ní ìdílé mi. Èmi náà wà dán nílé. Ọlọ́run ó ṣe, ẹ̀mí ẹ ṣe, ó yà mí lẹ́nu, ó yà mí lẹ́nu. Láti inú oṣù yìí, láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀, ebi ò pa mí, bẹ́ẹ̀ ni mi sì yọ. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ tó ṣẹlẹ̀ yìí, ó bà mí lẹ́rù, ó sì mì mí lọ́kàn. Àṣọ́bí ó ṣe é ṣeré, àṣọ́bí ó ṣe é ṣeré. Ọlọ́run bàbá mi Dẹ́mọ́lá Àmúsàn, Ọlọ́run pé bàbá mi Àmúsàn. Ẹ̀mí mímọ́ ṣe, Ọlọ́run ó ṣe, ẹ̀mí mímọ́ ṣe, Ọlọ́run ọmọ ṣe, ó tó àròdì. Ọlọ́run ó ṣe, ẹ̀mí mímọ́ ṣe, Ọlọ́run ó ṣe. Àwọn tá ń yálégbé tí wọ́n ní ká kúrò, wọ́n tún fọwọ́ wa, wọ́n tún kó lé wa lọ́wọ́. Wọ́n ní àwọn aláìní, wọ́n ní ká máa lọ. Wọ́n ní ṣe bí bàbá mi Dẹ́mọ́lá Àmúsàn, ṣé
sẹ́bà ń kọ́lé fún ni sẹ́bí ramọ́tò ẹ kó sí yín jáde àkówó yín fún yín ọlọ́run ìpè ọmọ ṣe 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 ó yà mí lánàá 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 ó tó bá wọn ó tó bá ó yà mí lánàá ó tó ẹ dìde ẹ pẹ̀lẹ́ ẹ máa bọ̀. We want to bless God for what God has done. Kasha ma tẹ̀lé bí Ọlọ́run bá ti tọ́ wa. When God directs you to do something, just start it. Kò bẹ̀rẹ̀ tọ́lọ́run bá ti tọ́ ẹ láti bẹ̀rẹ̀ kankan. I never knew it would be like this. Mi ò mọ̀ pé yóò dàbà ẹlẹ́dàá ayé àti ọ̀run gbọ́. Mi ò mọ̀ pé yóò dàbà yìí. Jẹ́ n wo ipá mi fáwọn fámílì yìí. Jẹ́ n wo tí wọ́n lè ṣe bí mi pọ́ ti lé wọn kúrò nílé. Jẹ́ n wo ipá mi. Jẹ́ n wo ipá tí mo lè sà kí wọ́n lè do ní yàrá kan lórí. Lóhun tèmi rò. Mo nílẹ̀ kékeré kan bí. Jẹ́ n wo tí mo lè ṣe fún wọn. Ẹ̀mí ẹ̀ kàn ní kí n ṣe láì mi ìfẹ́ ṣe ẹ̀mí ẹ̀ ní ṣe láì. Mo ṣe wá ṣe àparí ẹ̀ làwọn èèyàn ń pè mí dáàdì no ẹ̀ lè dá ṣe. Àjọṣe ni kò ní jẹ́ yàrá kan. Ẹja ṣe ní 2 bedroom ó dẹ̀ bẹ̀rẹ̀ bí eré a máa ṣe German floor ilé mà ti dé linted oní mà ti ń kan yìí wọ́n ti ń kan linted gbàngbé gbé pápó yẹn wọ́n ti ń kan linted ó nìyẹn oná ti ń kan yìí wọ́n á parí gbogbo linted lénìí wọ́n á de irin nírọ̀lẹ́ yìí gbogbo orin yẹn wọ́n ti dé lẹ̀ ààrẹ náà làwọn pílà yìí ààrẹ làwọn pílà yìí wọ́n ti ń dé lẹ̀ so nígbà tá a bá máa rí Monday wọ́n á ti cast ẹ̀ tán Monday wọ́n á gbé blọọkù lé lórí ẹ má gbàgbé April 20 la débí àbí kí n dé ìsá débí April 20 la débí lórí ilẹ̀ ó pọ́jọ́ mélòó lẹ́nìí Saturday tó lọ ní April 20 Saturday tó lọ ní April 20 àti foundation àti German floor àti pọ́gbẹ́dẹ́bí ó jẹ́ 6 days ṣé bẹ́ẹ̀ ni ó jẹ́ 6 days lónìí this house is 6 days today ẹnìkan níbo ló ṣe yá gbà tí ìṣẹ̀lẹ̀ tó pariwo jù but normally wọ́n dá àwọn òṣìṣẹ́ sí ilé pariwo ilé ìpariwo tí ilé bá ti rówó tó bá ti rí òṣìṣẹ́ tó dáa ilé ó sọ̀rọ̀ tó dáa jáde so Saturday ni ara ni mo fún wọn nílẹ̀ yìí ni Ọlọ́run fún wọn nílẹ̀ yìí Monday ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbẹ́ foundation to God be the glory ilé ti dé linted báyìí nígbà tá a bá rí Wednesday tó rà gbọ́dọ̀ jẹ́ kí linted yẹn gbẹ ní Wednesday wọ́n ó ti máa kàn ní Wednesday nígbà bá Thursday wọ́n á ti kàn tán in the next 2 weeks wọ́n á kó sínú ilé wọ́n ṣe plaster plumber àṣìṣe electrician àṣìṣe Ọlọ́run dẹ̀ ṣe èmi kọ́ Ọlọ́run ni o èèyàn máa ń sọ bẹ́ẹ̀ tí ò ní rí bẹ́ẹ̀ ń gbà mí èèyàn á dẹ̀ sọ bẹ́ẹ̀ tọ́lọ́run ò jò rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ń sọ pé Ọlọ́run kulẹ̀ fẹ́ ṣoore fún wọn torí tọ́lọ́run tí ò bá sí ní àkọsílẹ̀ pé wọ́n rí oore ìta ń ṣe yìí kò ní ṣe é ṣe torí pé mi náà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń ṣe lọ́wọ́ bí Ọlọ́run mú ká bẹ̀rẹ̀ ó dẹ̀ ṣe é ṣe wọ́n wá ń dúpẹ́ inú mi dùn pé wọ́n dẹ̀ tún mọ̀ pẹ́ dú inú mi dùn pé wọ́n mọ̀ pẹ́ dú inú mi dùn ẹni rogo àkóbá ẹni rí ìdààmú ẹni fòrò ìdààmú ò ní wọnú sẹ́yìn ìdààmú ò ní wọnú sẹ́yìn ìfòrò ò ní wọnú sẹ́yìn iṣẹ́ yóò ní dísẹ́ iṣẹ́ yóò ní dísẹ́ ọfà yóò wá ní báyìí ọfà yóò wá ní báyìí bí ẹsẹ̀ rẹ̀ dílé mi lákú lórúkọ Jésù òun ẹ kò ní fọ nínú ilé yìí kò ní fọ lórí ọmọ yìí kò ní fọ lórí mami jí o kò ní fọ lórí pẹpẹ yìí kò ní fọ lórí àbọ̀ yìí gbogbo tó tara ń jáde lórúkọ Jésù kìí ẹni kábàámọ̀ wípé ẹsẹ̀ mi aláìní lórí ẹni jẹ̀bi lórúkọ Jésù àkóbá àdàbà kò ní jẹ́ tiyín ní gbogbo ojú ọ̀nà lórúkọ Jésù Ọlọ́run ó máa pa yín mọ́ Ọlọ́run ó máa dá lábò yín Ọlọ́run ó máa já lábò yín agbára Ọlọ́run yóò máa gbé yín ró agbára Ọlọ́run yóò máa gbé yín ró agbára Ọlọ́run yóò máa gbé yín ró ìmọ́lẹ̀ Ọlọ́run yóò máa tàn yín ká gbogbo bí gbogbo lórúkọ Jésù Ọlọ́run ó máa gbàbẹ̀ fún yín gbogbo bí tẹ́ bá dé dúró lórúkọ Jésù Ọlọ́run ó gbàbẹ̀ fún yín ní gbogbo ọ̀nà lórúkọ Jésù ẹ̀ ní síwá o ní orúkọ Jésù ẹ̀ ní síwá o ní gbogbo ọ̀nà ẹ̀ ní jábọ̀ gbogbo ẹni bá lépo ògo yín lórúkọ Jésù kó kú lójijì gbogbo ẹni bá lépo ògo ọmọ yín lórúkọ Jésù kó kú lójijì gbogbo ẹni bá lépo ògo aya yín lórúkọ Jésù
Jésù kó kú lójijì gbogbo ẹni bá lépa ògo yín tó jẹ́ ọmọ ìyá yín lórúkọ Jésù kó kú lọ́nà lórúkọ Jésù ògo yín kó tayọ jù báyìí lọ kó tayọ torí pé ẹsẹ̀ mi aláìní lóore lórúkọ Jésù ògo yín kó máa flow ògo yín kó máa fò lókè lórúkọ Jésù oore 10 million 2 million 20 million lórúkọ Jésù Kristi kó fọ́ọ̀hún jáde níbi tá a ṣiṣẹ́ sí lórúkọ Jésù kálẹ̀ kéré níbẹ̀ níbi tá a ṣiṣẹ́ sí lórúkọ Jésù kálẹ̀ kéré níbẹ̀ ẹsẹ̀ mi aláìní lóore mi mélòó lára mi èmi bírí sókè èmi aságìtà àṣìṣe mi lóore ìbùkún àgbàyanu ọ̀rọ̀ rẹ̀ sórí sẹ́yìn ìbùkún àgbàyanu ọ̀rọ̀ rẹ̀ sórí sẹ́yìn bí ẹsẹ̀ nù mí lómi jẹ́nu lórúkọ Jésù àní sunkún ẹkún ọ̀rẹ́ ẹkún ọ̀sẹ̀ pa alẹ́ kò ní jẹ́ tiyín lórí ọmọ kò ní jẹ́ tiyín lórí gbogbo àwọn ẹni tó ń kó kiri ẹ̀ ní sọkún lórí ọmọ wọn ẹ̀ ní sọkún lórí aya wọn ẹ̀ ní sọkún ìdààmú ò ní dé báyìí o. wọ́n mọ oore Ọlọ́run ilé òkèrè láyé bó jẹ́ ojúlé kan ilé òkèrè o bó jẹ́ yàrá méjì ilé òkèrè o ká máa sọ pé 2 bedroom flat tó ní fàràǹdà báyìí fàràǹdà rẹ̀ bàbá ibi ẹ̀ máa jókòó sí lálẹ́ rẹ̀ ẹ̀ sì máa gba atẹ́gùn tó ní fàràǹdà ẹ̀ pẹ̀lágbà ń tara ọmọ bára mọ́ọ̀tì wá bá ń fi mílìkì sí bá ń dà pọ̀ àbí bí màbá ó sì máa jẹ obì lálálẹ́ so my plan now is to focus on this building káyọ̀rí ẹ̀ plan mi nìyẹn gbogbo tó wọlé mo focus ẹ̀ wọ́n ti lọ sanwó ogi páànù ló kù díẹ̀ káàtó gbọ́dọ̀ ń ta ní 50,000 one bundle wọ́n la máa lo bí bundle mẹ́jọ ń bíbá like bí 8 bundles la máa lò so ìyẹn nìkan ló kù then a tún tèkì àwọn nǹkan kan gbogbo ẹ̀yin tọ́lọ́run ń lò. ẹsẹ o ẹ̀yin aláàánú ẹsẹ o onísùnyí. ẹ jẹ́ n sọ̀rọ̀ mi tán inú mi dùn bí inú ṣe ń dùn I'm happy the way they are happy ṣùgbọ́n èyí tí Ọlọ́run ń lò pátá tí ẹ mú kí nǹkan yìí ṣe é ṣe ohun gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé ó máa yọrí sí ire fún mi ohun gbogbo tẹ́ ẹ bá dáwọ́ yín lé ó máa yọrí sí ire fún mi àánú Ọlọ́run á dìde fún mi ìrànlọ́wọ́ Ọlọ́run á dìde fún mi kí n tó ṣe live ó máa tó Wednesday tó láti máa kàn ní Wednesday á ti máa kàn á ti máa ó possible ká ti kàn tán àbí kàn máa kan pan lọ́wọ́ torí wọ́n rọ̀ ṣiṣẹ́ ìyẹn tó yẹ kó gbẹ ó gbẹ ẹ wò everything ló dry look at the blocks kò mọ́ ni à so wá tutù ṣé wọ́n jí ó gbẹ ni can you see look at it ẹ wò ẹ wá rẹ̀ ẹ ti pé ilé yìí ó gbẹ ìsì pé ẹ because ẹ wò ó gbẹ wọnú ilé yẹn dáadáa everywhere ó rí bó ṣe yẹ kó rí orí bó ṣe kó rí alálùmílíọ̀nù máa ṣiṣẹ́ kí ẹjẹ́ bá wọn ṣe pop ẹjẹ́ bá wọn ṣe pop àbí suspended ceiling tiles tó yanrantí dáadáa ó ti tán ẹ kò sí lé yín báyìí láìpẹ́ yìí ṣe é gbàgbọ́ ẹ dúpẹ́ ká máa lọ. ẹ ṣe o àní jábọ́ o àní ṣíṣe o òkè la máa lọ o àwọn ọmọ yóò rà láàánú o àní ṣíṣe lórúkọ Jésù ààbò Ọlọ́run ó dájú lórí yín o ìjáde yín ìwọlé yín lórúkọ Jésù àní bọ́ sí dẹ̀kun ayé o èkó ayé ò wá ní kú yín wà ní fẹ́ yín pa o àní sí wà wò ó ẹ ṣe o ẹ ṣe o ẹ ṣe o ẹ pè sórí 070 5490 751 o fẹ́ support 070 5490 751 account number yẹn wà nbẹ 0199131 544 ó wà nbẹ ó wà print you can please don't be scammed ẹ má yẹ kàn scam yín bẹ́ẹ̀ nìkan máa ń chat ẹ pé àwa ni àwa kọ́ o bẹ́ẹ̀ nìkan máa ní kó bọ́n bá ti ń chat ẹ fowó is not me kì í ṣàwà Àgbàlá Gabriel ní time láti message yẹn kò sáàyè yìí so scam ó ti pọ̀ jù don't be scammed ẹ rọ̀ wọ́ lọ kí wàá nìwọ ṣe bó ṣe wà yìí gbìyànjú fi ránṣẹ́ sẹ́nìkan pé èmi náà lé ohun rere kan kó lè bá tó èmi náà lọ́wọ́ ọjọ́ ohun rere yẹn bá dé ayé ó gbọ́ ọ̀run ó gbọ́ mú fídíò yẹn jù sọ́dọ̀ ẹnìkan pé ìwọ náà wo ń tọ́lọ́run ń ṣe fáwọn ìdílé yìí oore tí ò ṣe dọwọ́ bò ọ̀run ó ṣe fún wọn náà so ní tí wọn ó ṣe bó bá ti ń kọ̀ tiẹ̀ tó bá ti ń hẹ̀ǹdẹ̀ ìwọ náà gbé fídíò yẹn jù sẹ́nìkan
jù séèyàn méjì jù séèyàn mẹ́ta ìwọ náà wàá fi connect olúwa èmi náà ń béèrè orí òjijì mo ń béèrè oore tí mi ò rò ti tẹ́lẹ̀ mo gbàdúrà oore yẹn yóò wọlé yín wá ẹ̀dẹ̀ rí àánú gbà Jésù Olúwa wa. ẹ ṣé o ẹni jábọ́ o ẹni ṣiṣẹ́ o ẹni síwáwó.